Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá àti obìnrin olóòfẹ́ ta ọlọ́run káàkiri àgbáyé pátá ipò tẹ̀ fún wọn nìkọ́ ìtẹ̀mbò ní láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Àwọn fọ́nrán kan ni mo rí but èyí tí mo ti rí báyìí tó wà lọ́wọ́ báyìí àwòrán lásán ni nípa àpèjẹ nínú oṣù Ramadan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pè tán pé àwọn lọ́balọ́ba sí tí wọ́n lọ ní Àbújá. Àwọn lọ́balọ́ba wọ́n pè nílẹ̀ Yorùbá tó yà wọn South, wọ́n pè nílẹ̀ Haúsá ṣe ń pè nílẹ̀ Yorùbá wọn ló lórí, nílẹ̀ Haúsá náà wọ́n sì lò lórí. Èyí tí mo wá àwọn kan tèmi wá rí tí mo fi ṣe program ni pé àwọn ọmọ Ọ̀yọ́ wá jáde tí àwọn ọmọ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ wá ń ta òkú ọ̀rọ̀ òní crocodile wọ́n lọ dójú ta láàfin, wọ́n sì gbà kan ṣàwó kan. Ọ̀rọ̀ yẹn dùn mí torí tẹ bá wo àwọn fọ́tò yẹn ní round table President Bola Ahmed Tinubu, kábíyèsí Ọ̀nìrìṣà wà ń bẹ, Sátánì Sokoto ó wà ń bẹ pẹ̀lú Shettima. Mo ń wò papọ̀ ẹnìkan mi mẹ́ni yẹn mo ju bí márùn lọ lórí tébù yẹn. Kò síbi tẹ́ ẹ ti fẹ́ máa sọ tẹ́ bá ní ta ló lórí yín ilẹ̀ Yorùbá. Ọ̀nìrìṣà náà ni wọ́n gbé síwájú. Gbogbo Aláàfin lórí ọba lórí aládé kìnnìkan àárín ara wa ló mọ ẹja mọ fẹ̀sìn ara wa mọ́ nílé. Gbogbo àwọn kìnnì kò ṣe tó yẹ káwọ ọmọ kì àwọn kìnnì kì í ṣe tó káwọ ọmọ káàró òjìrè kù lélẹ̀. Ó wọ́n dùn mí tẹ́ pé anytime tí Aláàfin bá ti lọ sí outing àwọn ọmọ yóò jáde wọ́n ṣàtúrí nǹkan kan sọ àwọn ọmọ òdúfú ẹlẹ́nu bí àjẹ́. Lórí tébù ti Aláàfin mo rí bàbá mi Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ láti ṣe látọwọ́ ọ̀tún ni àbí látọwọ́ òsì bí mo bí ó ṣe rí ojú kámẹ́rà. Mo rí láti ọwọ́ àlàáfíà mi bí mo rí Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ lórí tébù tiwọn. Dìgbòlugi ti wo ó tẹ̀lé wọn lẹ́yìn náà ló kù kábíyèsí Aláàfin. Lẹ́yìn kábíyèsí Aláàfin ìmọ̀ ọba tó tẹ̀lé wọn ọba tó wá kángun sí ọwọ́ ọ̀tún ní kábíyèsí Aláké Tẹ̀gbá lórí tébù tiwọn náà. Wọ́n fi Aláàfin sí ààyè àwọn ọba yòókù lára àwọn tó sì tó Aláàfin mọ́ yìí náà first class sì wà nù wọn náà. Aláké Ẹ̀gbá ara àwọn first class ni, Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ ara àwọn first class ni wọ́n tó tẹ̀ jára àwọn tán jára àwọn ọmọ tó jọ àwọn ọmọ Oòduà ara àwọn first class ni Ọlọ́wọ̀ wà ń bẹ lára àwọn tó wà lórí tébù yìí. So níwájú lọ́dọ̀ President Bola Ahmed Tinubu láti rí Ọ̀jájá Shettima àti Sátánì Sokoto olórí tiwọn náà north. So èmi rò pé this is normal arrangement ni kìí ṣe nǹkan tó yẹ kí àwọn agbá sórí mídíà kàmùgà bẹ́ẹ̀ ń gbọ́gbọ́ ọtí. Ṣùgbọ́n ṣe ráwọn tó já àwọn ọmọ Ọ̀yọ́ kan wọ́ta yẹ pé àwọn gangan ni wọ́n fa wàhálà gbogbo orúkèrú yóò ti ń ṣẹlẹ̀ yìí. Irú fídíò yìí irú fọ́tò yìí sí irú fídíò ibi tó lọ yìí èmi rò pé ó yẹ kí yẹn kó wà bẹ́ẹ̀ tó yẹ kó special nínú tẹ́mi òun wò yìí o bó ṣe yẹ kí wọ́n ò tó náà wọ́n ṣe tó yìí. But why ìtàpá àwọn ọmọ yóò fẹ́ mọ da gbogbo nǹkan rú. Bí ká yẹ pé Aláàfin lórí gbogbo rẹ Yorùbá o Aláàfin lórí kíní kékeré kí la fẹ́ gbà ń bẹ̀. Ìfẹ́ wo ló tó eléyìí?
nígbà tẹ wá ó yá ẹ ti wá sọ fún gbogbo àwa táwa ní ilẹ̀ káàró jẹ́ àwọn táwọn lẹ́yìn Yorùbá níṣẹ́ pé Aláàfin ló lórí nígbà wọn dá Àbújá ṣé Bọ́lá Ahmed Tinubu ṣé kò tó kálukú sáyé ibi tó yẹ kó wà ní kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe Ọọ̀ni náà ni ó gbé wájú ní tí ò yáwó yẹn ni pé ẹnìkan ni yóò jó lórí gbogbo wò lè jó lórí papọ̀ tó bá fi lé ń sọ pé kéèké ó yá Ọọ̀ni yẹ jókòó báyìí sísá sáà ń jókòó tẹ̀lé wọn in the same table tálàfin tẹ̀lé wọn tán wá lọ kó àwọn ọlọ́wọ̀ fọ̀wọ̀ tán kó àwọn Aláké Ẹ̀gbá tán lọ ká àwọn síbòmí wọ́n ti yàn àwọn Aláké Ẹ̀gbá jẹ àwọn ọlọ́wọ̀ fọ̀wọ̀ jẹ ìyẹn ìmọ̀ bí yóò ṣe létí èèyàn wọ́n ti yàn àwọn ìyẹn gan ló wá burú jù tán lè fa Aláàfin sí orí tébù Tinubu báyìí tán lọ pé àwọn ọlọ́wọ̀ fọ̀wọ̀ sórí tébù mi tán lọ gbé Aláké Ẹ̀gbá sórí tébù mi àtàwọn ọba yòókù tán lọ gbé sórí tébù mi ìyẹn gan ló burú jù ìyẹn gan ni ó fa ìkùnsínú láàrin wọn torí gbogbo wọn kò dàrú láàrin ara wọn wípé Ọọ̀ni ló lórí gbogbo wọn kò dàrú láàrin ara wọn pọ̀ lórí gbogbo wọn ọ̀tá àfihàn gbẹ́ nìkan sẹ́gbẹ́ Ọọ̀ni dájúdájú àwọn yòókù gangan ẹsẹ̀ fẹ́ dá wàhálà lẹ́nu kò dàrú pọ̀ ní bàbá wọn àyùgbà tí Mọ̀rúfú ẹlẹ́nu bí àjẹdé ẹnu Mọ̀rúfú lèmi ti kọ́kọ́ gbọ́ láyé nípa aláyé pé ọmọ abúrò lásán lọ ní o Aláàfin ló ládé o olólórí aládé o ẹnu Mọ̀rúfú máa ti kọ́kọ́ gbọ́ ìgbọ́rí láyé mi ìgbọ́rí. àwọn kan náà ló wá wọn ní sẹ́rí ẹ rí i pé nínú fọ́tò yẹn ojú Aláàfin lé gbálà sórí tébù mi yẹn inú Aláàfin ò dùn kí lẹ́yìn ìwó lójú Aláàfin tẹ̀mọ̀ bí anú rẹ̀ dùn nínú ọdún Aláàfin dùn àbí nínú Aláàfin ò dùn sálàfin ló sọ jáde wípé báwọn ṣe jókòó síbẹ̀ yẹn inú àwọn ò dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà mídíà gan yìí tí wọ́n ń dálẹ̀ gan ti pọ̀ jù tí a yẹ pé nínú wọ̀wọ̀ sí Aláàfin àwọn nǹkan kan tá à ń rí Aláàfin wò pé àbí n tán sọ yìí bẹ́ẹ̀ ló ṣe rí ni àyè bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ni àgbà tí Mọ̀rúfú ti fẹnu sọ̀rọ̀ jáde tó sọ jáde pé Aláàfin lórí aládé gbogbo àgbáyìn láti rí pé gbogbo àwọn tí Aláàfin bá ń lọ Aláàfin máa ń fẹ́ wù nínú wùwàsí wọ́n fẹ́ máa ń lò nínú wùwàsí sẹ́yìn pé kéde pé bóyá a sọ pé Aláàfin ò sọ jáde pé àwọn olórí aládé wọn ò sọ pé àwọn olórí ọba ṣùgbọ́n àwọn ọmọ Ọ̀yọ́ ń sọ tá a sì mọ̀ pé àwọn ọmọ Ọ̀yọ́ yìí wọ́n mọ bá Aláàfin sọ̀rọ̀ tó tẹ́ni tí bá ti wá ṣẹlẹ̀ tó pẹ́ Aláàfin bá ti wá lọ sí outing àwọn ọmọ yìí wà rí bí content wọn à jáde lórí ẹ̀ irú eléyìí sí báyìí èmi ò rò pé nǹkan tó yẹ kí ọmọ Ọ̀yọ́ wọn kó jáde lórí ẹ̀ ni ìpẹ́ wọn lọ pátì Aláàfin jókòó Aláàfin jókòó Olúwo jókòó Ọlọ́wọ̀ jókòó lórí tébù kan àtàwọn ọba yòókù ẹgbẹ́ wọn wọ́n sì máa wọn tó jó lórí inú yín Ọọ̀ni jókòó olórí wọn láti ilẹ̀ Haúsá Sultan Sokoto ó jókòó tẹ́wọ́ sítìn àwọn Tinubu dáadáa kèrè bí wọ́n lọ mú olórí méjì láti Sultan láti north olórí kan náà wọ́n mú láti north tẹ́ bá wẹ̀yìn yẹn ẹ̀yìn àwọn Aláàfin níbi tí àwọn Aláàfin jókòó sí yẹn àwọn Aláàfin àtàwọn Ọlọ́wọ̀ bàbá mi Ọlọ́wọ̀ tó ń jókòó sí yẹn ẹ rí i pé àwọn oníwọ́láwà nìkan tún wà lẹ́yìn lọ́hùn táwọn náà wà ń bẹ̀ nígbà tí wọn ò ti lè mú láwà ní méjì tí wọn ò lè mú olórí méjì northern bó lẹ́sẹ̀ expect kí wọ́n mú olórí méjì ní south tó bá kẹ́ wọ́n mọ̀ Ọ̀yọ́ mi pèsè orú tó rí tiẹ̀ ti kú ni ṣé kò wá sọpọ̀ lórí tiẹ̀ ni nígbà tí wọn mú olórí méjì láti north tán mú Sultan nìkan láti north Sultan Sokoto nìkan láti north wọ́n dẹ̀ mú olórí kan náà láti west láti south ń bì ṣé wọn àbúrò wọn àdọ́dọ̀ tiwa wọn àmọ́ èèyàn méjì ni bọ̀tà yìí lẹ fẹ́ mọ́ pé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gbẹgẹlẹ fẹ́ mọ́ gbá Aláàfin lórí Ọọ̀ni kò sí bá a ṣe lè wà bí ìkan bá a ṣe lè pọ̀ tó bí ìkan ẹnìkan lè jò lórí wa ìrìyàn ni mo sọ pé ẹnìkan ò lè sọ̀gá mi tí nǹkan kìnìkan ẹnìkan ò lè sọ̀gá mi ẹnìkan lè jò lórí wa bí ogbón ṣe kẹ̀kẹ́ tó ń bí ní ìsìn báyìí nínú wọ́ọ̀lù yẹn bí wọ́n ṣe kẹ̀kẹ́ tó Tinubu lórí everybody tí wàá yẹ ṣe kọ́ ni wàá lọ lé Tinubu kó pé ó yá èmi president àbí èmi ní gbàwájú kò ṣeé ṣe lábẹ́ òfin Nàìjíríà bí àwọn Ọọ̀ni ṣe jẹ́ lórí fáwọn Aláàfin tán ṣe fáwọn ọba yòókù tí Ọọ̀ni gbà pé Ọọ̀ni orínú ibẹ̀ lórí inú gbogbo wa tó Ọọ̀ni tó lórí fún gbogbo ọba aládé pátá lábẹ́ constitution Nàìjíríà bẹ́ẹ̀ náà Tinubu jẹ́ fún olórí fún gbogbo apáta Nàìjíríà ṣé kẹ́nìkan wá sẹ́yìn wọ́n sọ pé ẹnìkan lórí Tinubu sẹ́yìn pé àwọn yóò kàn máa wò ni
ní tí ọ̀rọ̀ ẹ̀yin ọmọ yóò ṣe wà effective náà nìyẹn torí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ kò kọjá mídíà tẹ́ ń sọ ẹ̀yin Aláàfin lórí aládé gbogbo ọmọ abọ́ rẹ̀ lọ́ọ̀ni àwọn kan tiẹ̀ lọ́ọ̀ni wọ́n jáde wọn gbé sórí Ọ̀ọ̀ni crocodile orúkọ tẹ́ bá rí ẹ pé àtàwọn pé orí irun wa ni gbogbo wa pé bẹ́ẹ̀ fẹ́ sọ̀tàn àdó yóò sàn sọ pé kèsì fẹ̀ ló ń ti wá ọba pé crocodile ọba pé láǹtà ìwọ lọ́mọ ṣùgbọ́n ẹ mọ́ fi ọ̀rọ̀ ẹnu yín balẹ̀ jẹ́ ẹ mọ́ dalẹ̀ irú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ lèmi rú o ìníbẹ̀ ló ṣe lèmi rú pé Aláàfin gbọ́ tó jẹ́ pé sọ̀mọ́ àwọn tí ń ta Aláàfin bá lọ ẹ àfẹ́ mọ́ nínú Aláàfin náà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ lèmi rò torí even láyé bàbá wa Lámídì Adéyẹmí gan mo kí bàbá Lámídì Adéyẹmí fẹ́ fà sọ wípé àwọn olórí làwọn jẹ́ fún Ọ̀ọ̀nìrìṣà ìròpọ́n dé sọ wọ́n gbọ́dọ̀ mọ̀ kán lè bá sọ pé Ọ̀ọ̀ni òun kì í ṣe olórí aládé o èmi olórí aládé báyìí tó wá dé pé ìgbà tó wá di ayé kábíyèsí Aláàfin Ayọ̀ ikú bàbá yèyé ọba Akíìmù Akíìmù Ọwọ́adé Abímbọ́lá Ọwọ́adé lẹ́yìn abẹ́rẹ́ tán wòde ní tèmi sì ń rò bóyá ẹlòmíì ò rí àwọn mọ̀lúfú ẹlẹ́nu bí ajẹ́ yìí ẹlẹ́nu gbàyàwó yìí nígbà pé wọ́n wá gbogbo ọ̀nà tí wọ́n sá fi ṣe tálàfin sùkúù ń bẹ̀ yìí tí mo rò pé ó ń ṣẹlẹ̀ gangan nìyẹn kó mọ̀ jẹ́ pé wọ́n ti gbó lọ́wọ́ ẹnìkan tó ń sponsor wọn pé ẹ sá máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ tí ó mọ̀ jẹ́ kó le torí ayé ò lè ọ̀bẹ òràn sọ nígbà tí mo rí àwọn fọ́nrán yìí mo kàn wọ́n pé kò sọ̀rọ̀ nbí kíní yìí kí làwọn ọmọ Ọ̀yọ́ yìí kí náà ń falẹ̀ sẹ́nà kí la fẹ́ gbà ẹ kò dẹ́ lómi yóò kàn jáde láti inú Ọ̀yọ́ yóò kàn máa sọ̀rọ̀ sọ́ni ẹ wà bá béèrè pé kí lọ́ọ̀ ní ṣe gangan mo wà nílé wíwà kan pàtó báyìí pé ìwà tó ní wúre o bóyá torí pé tó wáyé nígbà tí wọ́n ti lọ Ọ̀ọ̀ni mọ́ gbọ́ wájú olóyè sáà ní ìjókòó ẹ̀yìn kò sáà ní ìdó sẹ́yìn náà iwájú náà ni ó wà kò sáà ní kí gbogbo àwọn ọba yóò lẹ Yorùbá àwọn ọmọ káàrọ̀ òjìrè kún wá tó wájú báyìí kọ́ ni alọ́mọ lúgọ iwájú náà ni ó wà station ní go tiẹ̀ lúgọ bí ẹ bá tiẹ̀ tó lórí Fọ̀ngbàdìrì òtún báyìí lẹ́rù Fọ̀ngbàdìrì rẹ̀ gan olúgọ ó mọ yọ tonto lábá yìí ni gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ń wá bí ó ṣe dàrú yóò dàrú ìlú kówó ẹ sì jẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kò nífẹ̀ẹ́ Aláàfin bí kó dàrú tẹlọmíì sáré láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ fá ìlú Ọ̀yọ́ ò ní dàrú ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní dàrú ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní dàrú ilẹ̀ Káàárọ̀ Oòjíire lápapọ̀ ò ní dàrú Ifẹ̀ ò ní dàrú Ìbàdàn ò ní dàrú Ẹ̀gbẹ́ ò ní dàrú o nígbà tí wọ́n mú olórí Northern tán gbé jókòó tán mú Ọ̀ọ̀nìrìṣà tán gbé jókòó lórí àwọn ọba ní South tó bá ní entitlement tó fẹ́ fún ọba kọ̀ọ̀kan àwọn olórí yẹn ni wọ́n rán sí ọba kọ̀ọ̀kan wọ́n rán Ọ̀ọ̀ni pé yá àwọn ọba olórí South ẹ̀yin àṣọ lórí ẹgbà ẹ̀yin tẹ̀yin lẹ́tọ̀ọ́ sí ẹnìkan wọ́n gbé tán lẹ́tọ̀ọ́ sí fún wọn kì í gbé àwọn ará gbogbo ilẹ̀ ọ̀rọ̀ kan táyé gbé ìkan fún àwọn ọba North Sultan Sokoto yẹn wọ́n gbé fún pé yá láti fún ẹ̀yin ọba North owó àlejò yín ó yá ẹgbà ó yá ṣé wọ́n wá gbé owó pé ó yá fún Ọ̀ọ̀ni pé ẹ lọ fún àwọn olórí àwọn Ọ̀ọ̀ni àtẹ̀yìn àwọn Ọ̀ọ̀ni ẹgbowó àti ẹ̀yin àwọn ọba yòókù tẹ̀jọ wá tí wọ́n á gbé fún Ọ̀ọ̀ni pé kọ́kọ́ ni ó ṣe ẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹ̀dùn náà mo wá fẹ́ bèrè yẹn kan ṣé kábíyèsí Aláàfin wọn wà láwọn ògbà ni ó yẹ yí pé irọ́ èmi ló yẹ kí n jókòó lóyún sí wọn láwọn ògbà ni wọn ò gbà mọ̀nà kàyé wọn ò gbà ṣé wọn làwọn ò gbà kò tí ì wá sí kéde ká pé àníwọ̀n ògún ṣé wọn tàbí fẹ́ jẹ fẹ́ dá kéèkì hot kéèkì ni àbí ẹ wá rò pé president wa president wa tún dìde pé yóò àṣọ pé ó yá Aláké o owó tiẹ̀ ni o oníkíní kan owó tiẹ̀ ni o ẹnìkan náà ni yóò jẹ́ as representative yìí tá à ní ọbìlẹ́tì ayé tá à ń sọ pé ààrẹ yìí lọ́balọ́ba gbúdọ̀ gùn nìyẹn tá à ní àwọn lọ́balọ́ba ti gún gbogbo lápsìsì yẹ̀ ní mọ́ rí ibi tí o bá ti sífẹ̀ẹ́ lẹ́nìkan ṣe yóò sọ báyìí lẹ́nìkan ṣe báyìí lẹ́mọ̀ rí kò bá sì ṣe báyìí kò bá sì ṣe bọ́ tífẹ̀ẹ́ bá ti wà gbogbo lápsìsì yẹ̀ ní rí lè rí rárá ṣùgbọ́n àtàrí pé inú ọ́ọ̀lù yẹn náà ni gbogbo wọn sì wà alimori àwọn ọmọ Ọ̀yọ́ kìí yẹn tún jáde oníṣẹ́ rí nígbà tó dàbújá mi kì láì kí wọ́n pílẹ̀ ẹ̀fẹ̀ fídíò àwọn ọmọ kéèké Ọ̀yọ́ yẹn ni
àwọn ọmọ tó yẹ tí yẹn oníṣẹ́ nígbà tá jàbújá gbogbo àwọn ẹ̀ńtọ́rẹ́jì Ọọ̀ni ẹ̀rí pé wọn ò jẹ́ wọn wọnú ọ̀lù ìtaná tí wọ́n mọ́ mo kú sí lè gbádùn àwọn ẹ̀ńtọ́rẹ́jì Ọọ̀ni wọn ò jẹ́ wọn wọnú ọ̀lù ìtaná tí wọ́n mọ́ àwọn yóò tẹ̀lé Ọọ̀ni mú wà tí wọ́n mọ́ ta ṣé kí wọ́n lọ jókòó nu mọ́tò ni àbí wọ́n lọ jókòó nu kọ́mpánì àwọn ẹlòmíì ò kí ń rọpọlọ tẹ́yìn bá lọ sí irú bẹ̀rẹ̀ sẹ́tìsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó níbi tí ẹ̀yin báyìí ó jókòó sí ó níbi tí ẹ̀yin báyìí ó jókòó sí ẹ̀yin tẹ́ bá wọlé pẹ̀lú president ó níbi tẹ́ jókòó sí different settings ni kéèké wà ní wọ́n ní ẹ̀yin tẹ̀tẹ̀ lọ́ni ó fẹ́ fi tàbùkọ ní ó ní àwọn tó tẹ̀lé ni ó ní wọ́n ti mọ̀ mọ́nu búùtù pé bóyá ẹ̀yin tẹ́ agbọ́pọ̀ ni jókòó nu búùtù ẹ̀yin tẹ́ kú ẹ jókòó nu búùtù tẹ́ bá má agbọ́pọ̀ ní tó ti mọ́nu búùtù ìwé àti agbọ́pọ̀ tó tẹ̀lé Aláàfin sí. ọlọ́pàá tó tẹ̀lé Aláàfin ní mo tí wọ́n sí wọ́n ò ní ìwọ torí pé Aláàfin ló tẹ̀lé ìwọ mọ̀ bọ̀nú ọ̀lù presidency lẹ́wà wọ́ ti Nàìjíríà lẹ́wà wọ́ tó wà wọn kálukú tí wọn kálukú ojú kò sí àwọn vvip ẹ jókòó báyìí ẹ̀yin tó ẹ jẹ́ tẹ́ mú gálẹ́gbẹ̀ tẹ́ táwọn wá ẹ̀yin ẹ jókòó sí báyìí wọ́n wà lè jẹ́ àwọn wà lè jẹ́ ànúdá ọ̀lú ó lè méjì nínú di pẹ̀lú gbogbo wọn náà wọ́n àtẹ́rì sí dáadáa so bọ́rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn ẹ̀yìn nígbà tí wọ́n á dénú ọ̀lù yẹn náà wọ́n tún fáwọn vvip wọ́n tún gbé nínú ọ̀lù yẹn náà wọ́n tún gbé wọn sọ́tọ̀ òun làwọn òní àwọn ọ̀gá yányán òní Sultan Sokoto àwọn ọ̀gá yányán àwọn Sẹ̀tìmà pẹ́sidẹ́ǹtì àwọn nínú ọ̀lù yẹn àwọn tó ní tébù wọn lọ́tọ̀ tébù àwọn tó tẹ̀lé tó pọ̀ lẹ́lẹ́ wọn ní tébù àwọn Aláàfin Ọlọ́wọ̀ wọ́n tún gbé tébù tiwọn náà lọ́tọ̀ so ètò ní gbogbo nǹkan kẹ́hìn pé wọ́n kàn wọnú ọ̀lù ìyá gbọ́pàá ẹ̀yin kìnnìkan ẹ̀yin dírẹ́fà ó yà yín náà wọnú ọ̀lù pẹ̀lú pẹ́sidẹ́ǹtì ẹ̀yin tí gbogbo ọba tó wà lọ́bẹ̀ ọba wo ni ìlú kẹ́ńtórèjì dání gbogbo ẹ̀ ní pẹ́sidẹ́ǹtì ó ti plan pé ẹ̀yin ẹ̀ńtórèjì wọn ẹ̀yin ẹ̀gbọ́ àbíyá ẹ̀yin bó ṣe rí nìyẹn gbogbo nǹkan ló ní vvip ló ní hierarchy nígbà tó dénú ọ̀lù hierarchy tó wà ń bẹ̀ ẹ̀yin Aláàfin ẹ̀yin jókòó báyìí ẹ̀yin Ọọ̀ni ẹ̀yin jókòó báyìí bọ́dọ̀ ayé ṣe rí nìyẹn ẹnìkan ló sì jó lórí gbogbo ọ̀lọ́ tí wọ́n bá ní kí gbogbo àwọn ẹ wá wo Aláké Ọlọ́wọ̀ ẹ wá dúró èèyàn tí ó bọ̀ lọ́wọ́ wa ẹ wá dúró èèyàn tí ó bá Aláké wá ẹ wá dúró èèyàn tí ó bá kí ló orúkọ ẹ Aláàfin wá Olúwo ẹ wá dúró àwọn tí ó tẹ̀lé òun náà wá kí wọ́n á rọ gbọ́n sínú ọ̀lù ládùúgbò àwọn ọba tó wà mẹ́wọ̀n ẹ wá dúró èèyàn tí ó bá Sultan Sokoto wá gbogbo àwọn ọba kí wọ́n á rọ gbọ́n sínú ọ̀lù lè gbà wọ́n ni ẹlòmíì ò sọ̀rọ̀ bí ìgbàlẹ́ pé kò sí yẹn kan lórí ẹ̀ rárá mo sáwọn pé láṣẹ Olódùmarè gbogbo àwọn ládéládé nílẹ̀ káàrọ̀ òjìrì àyẹ̀sí oníbàáràn kan àní sísè àní yóò sì ní àní gbogbo àyẹ̀ ládé òní dàrú àwọn ọmọ ọkọ kò ní dàrú àwọn ọmọ káàrọ̀ òjìrì òní dàrú ìlú Ọ̀yọ́ náà ní dàrú ilẹ̀ Ìbàdàn ní dàrú láṣẹ Olódùmarè láṣẹ Ọ̀fà mo kí ọ ayé làbọ̀rú ẹ̀ làbọ̀yè bọ́ ṣiṣẹ́.